Ọmogun Naijiria Dóòlà Èrò Ọkọ lọ́wọ́ ajínigbé, wọ́n bẹ́ sínú igbó láti fọwọ́ òfin máwọn jàǹdùkú agbébọn náà. Ikọ̀ Ọmogun Nàìjíríà tí wọ́n ń pè ní Operation Fashanyama ó ti dóòlà èrò ọkọ̀ 23 lọ́wọ́ àwọn jàǹdùkú ajínigbé níjọba ìbílẹ̀ Tsáfè ní ìpínlẹ̀ Zamfara. Agbẹnusọ fún iléeṣẹ́ ológun Ọ̀gágun Aliyu Danja ó mà ló má ṣàlàyé nínú àtẹ̀jáde kan tó fi síta wípé lọ́sàn-án ọjọ́ àbámẹ́ta sátidé tí ń ṣe ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún yìí ó mà ní ikọ̀ ọmọ ogun àtàwọn ọlọ́pàá ó ní wọ́n mà dóòlà àwọn èrò ọkọ̀ náà lójú ọ̀nà tí wọ́n ti ń rìnrìn àjò lágbègbè Magazu níjọba ìbílẹ̀ Tsáfè ní ìpínlẹ̀ Zamfara. Ọ̀gágun Danja ó ní kété tí ikọ̀ ọmọ ogun náà mà gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọ̀hún ó ní wọ́n mà mórílé ibi tí ìjínigbé náà ti wáyé tí wọ́n sì bá àwọn agbésùnmọ̀mí tó ti ń gbé àwọn èrò ọkọ̀ náà tó ti ń gbé wọn lọ. Ọ̀gbẹ́ni Danja ó ní báyìí ni ikọ̀ ọmọ ogun mà dojú ìjà kọ àwọn ajínigbé náà èyí tó mú káwọn èrò ọkọ̀ ọ̀hún kí wọ́n mà bọ́ sílẹ̀. Ó ní lẹ́yìn náà ó ní ikọ̀ ológun náà mà dóòlà gbogbo èrò ọkọ̀ 23 ọ̀hún. Lẹ́yìn náà làwọn ikọ̀ ọmọ ogun ó ní wọ́n mà bẹ́ sínú igbó láti ṣàwárí àwọn jàǹdùkú ajínigbé náà tí wọ́n fẹsẹ̀ fẹ́. Ẹ̀wẹ̀ ọ̀gá àgbà ikọ̀ ọmọ ogun Fashanyama ó ti wá gbóṣùbà ràbàǹdẹ̀ fáwọn ọmọ ogun tó dóòlà àwọn èrò ọkọ̀ náà lórí bí wọ́n ṣe dóòlà àwọn èèyàn náà lọ́wọ́ àwọn ajínigbé tí ẹnikẹ́ni kò sì kú tàbí farapa. Ọ̀gágun tó ń darí ikọ̀ náà kò ṣàìfi dá aráàlú lójú wípé iléeṣẹ́ ológun kò mà ní kárí ọkàn nípa pípèsè ààbò fún aráàlú pàápàá jùlọ lẹ́kùn ìwọ̀ oòrùn àríwá Nàìjíríà. Iléeṣẹ́ ológun ó tún wá rọ aráàlú láti fi tó àwọn ọmọ ogun létí nígbàkúùgbà tí wọ́n bá ti kófìrí àwọn agbésùnmọ̀mí tàbí ẹnikẹ́ni tó bá ń ṣiṣẹ́ láabi níbikíbi. Kọ́lọ́bí Elédùmarè kó máa ṣọ́ wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Àdúrà gba Olúwatóyìn ló ń káròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wọ́n bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tí ń wo wa òní lọ́jọ́ ajé èmi àti ń rèé àárí ajé náà àárí ajé lò àárí ajé pèrè níṣẹ́ o àmín. Yorùbá World TV ìkànnì tó sojú ọmọ kóòtù òjìrè.